kò yé yín ó dàbẹ̀ ní pé ẹ ṣẹ̀ṣẹ̀ wọ village ni. No, mi ò gbé nílùú yìí mo ṣe dé láti Lagos láti Èkó. Àbẹ́yìn ọmọ bàbá so. Oh yes. Wonderful. Kíjà wò pé torí gbogbo ayé ní pẹ̀lú pé ọmọ bàbá so ti dé. Wọ́n ní ọmọ bàbá so ó ní ìròyìn tí gbogbo ayé ń kà lọ́sàn-án láàárọ̀ lálẹ́ rẹ̀ bá ti dé ọ̀dọ̀ rẹ̀ báyìí òní òfò ní gbogbo tí ń ṣẹlẹ̀ káàkiri tí ń ṣẹlẹ̀ ní London tí ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà Ọlọ́run ọmọkùnrin pa o. Cut it out. Ṣé rí kò wọ́pọ̀ ní àwọn ọmọdé ìlú wa tó lè rí gbogbo ọpọlọ tẹ níyì. Àwọn ọmọ wo àwọn ń ranù tẹ́gbẹ́ bí ó ṣe fa kinní rè tí wọ́n fa gbogbo ẹ̀ tí wọ́n rí adáradá ilé fíẹ́ gbogbo ẹni máa fẹ́ fẹ́ mi sátáláìtì àyàrá máa ní wọ́n fẹ́ sátáláìtì ìdílé máa ní wọ́n fẹ́ sátáláìtì kìnìún máa ní wọ́n tẹ̀ sátáláìtì máa ní wọ́n ṣe ẹ lọ bèrè káàkiri gbogbo ìlú yìí gbogbo wọn pátá ni ọmọ mi. Oh, they're local champions. They're retards. In this house ni wọ́n. Nígbà tí mo tún wá wo aṣọ tẹ́ wò mo wá rí i pé wọ́n jọ gọ́nu wa pọ̀ ni gọ́nà àjọ ni á. Ṣé ti ẹ rí lóòótọ́ Arsenal t-shirt ni mo wọ̀ torí Arsenal club ni mo wà mo dẹ̀ rí pé iná wọ Arsenal t-shirt àmọ́ ṣe rí t-shirt sẹ́mi wọ̀ yìí o ó yàtọ̀ sí t-shirt sẹ́yìn wọn torí eléyìí àti UK ni wọ́n ti bá mi mú wá àti London ni wọ́n ti bá mi mú wá in fact World Cup fún rẹ̀ ó autograph ẹ̀ tẹ́ bá rí ó fi signature sẹ́yìn. Inú mi dùn o àmọ́ eléyìí èké wọ́n ṣe fẹ́ kì í ẹ wúrà. I need láti ṣàlàyé tí yín mo mọ ibi tó ti wá so it's okay it's for your level you know. ṣe ẹgbẹ́ American bẹ̀ ẹ gbọ́ ẹ nímú. What's that? ẹ nímú. I said it's okay it's good for your level mo mọ ibi tó ti wá yẹ. àwọn bàjẹ́ inú lágbo bàjẹ́ yàtọ̀ sí tọ́dọ̀ yín eléyìí ṣe pọnpọn rẹ̀. It's fake so it's bóyá marina mi. No take no are you okay? mo fẹ́ wo báàgì I said stop it are you sure you're okay? What's this? You're embarrassing me. What's all this? You're molesting me you're harassing me. Stop it you're harassing me. Kí ló ṣe ń ṣe wa okay ṣá? ọmọ mi ayé ló báyìí a tó ń gbé village náà. ṣé ló máa tẹ̀ mí ni? You wanna touch me máa tẹ̀ mí ni? What's that? bí ayé ìle tó báyìí gbogbo ẹ̀ náà inú sáré ló ń lọ tá a bá ti kú. Ó dáa mo ti gbọ́ mo ti sọ̀rọ̀ bù ṣe ọlọ́wọ́ jà sọ̀rọ̀ tán inú mi sá dùn láti rí yín ṣe ti gbọ́ màá fẹ́ kẹ́ ẹ máa wo bọ́ọ̀lù mi lọ́fẹ̀ẹ́ mo wà láyé o kí n sì láyé o ẹ máa wo bọ́ọ̀lù mi lọ́fẹ̀ẹ́ ṣó ti yé yín bẹ́ẹ̀ bá ti ní ẹ̀yin fólì ọmọ sóò nǹkan kẹ́ mọ wá ẹ dákun ẹ jọ̀ọ́ ṣé mo lè yà yín sí orí fóònù torí mo láìkì aṣọ tẹ̀wọ̀ ẹ. Ó wà okay. It's alright, okay. No, okay. No, I'm full shot me now. Mi ti mú,